ewì mo láhùn lónìí mo láhùn ire tóró ní lọ́jọ́ bí ẹni ire Àkàndé ọmọdékúnlé lèmi wí kọ́kọ́rọ́ owó ṣékélé òṣìlẹ̀kùn ọ̀rọ̀ bówó ń tòsí tó bá jẹ́ ti ká dúró déédéé Àkàndé dúró déédéé lọ́kùnrin ẹni ọ̀rọ̀ ǹgbọ̀dọ̀bìnrin kò lọ́nà tó bú ẹkún ó pé bákàndé ò bá sọkọ ẹsẹ àjò sàlẹ̀ mi ẹlẹ́yinjú àánú kò jẹ́ bẹ̀rẹ̀ pé bòńtẹ́nìkan ti jẹ́ bó ti kó nílé mọ́ra ní kàlejò mọ́ra ọmọ amúlà méjì ojúṣẹ̀yẹ aláṣẹ àti olùdarí Trumwood Limited tó kalẹ̀ kàǹkà sórílẹ̀-èdè Germany bí wọ́n ṣe ń promote àwọn àgbà òṣèré ni wọ́n tún promote àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú olórin ọmọ wọn lóńdó ẹ̀gbin nílé àrẹ́yìn jájá Oǹdó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òní jájá mọ́ ọ̀jàjà lámọ̀pẹ̀ yìí tó bá dọ̀la lónìí mo rí bá lọ́dọ̀ bàbá tiẹ̀ èjì ní gbé èjì ọkọ̀ mi bíi bá ti lójòdè yàwó ládé ìwọ lọmọ èjì wẹ́rẹ́ tí ò jẹ́ kí n lè bá wọn nájà sábẹ́ ìwọ lọmọ odò wẹ́rẹ́ tí ò jẹ́ kí n lè bá wọn nájà tìrè ìwọ lọmọ èjì dá òdòdá kí n lè bá wọn nájà ní mògúndalẹ̀ torí wọn bá lágbẹ̀dẹ̀ rebi tí ń lọ ire ni wọ́n ti ń bọ̀ ló bá mọ́kọ́ lọ́wọ́ èmi náà ní bọ̀ mùsùlùmọ̀ lálágbẹ̀ẹ́dẹ́ dúdú bíi kóró òṣì ó ní rárìn alágbọ́rọ̀ ọlọ́run ọba bó bá ti ń lọ rè ló mọ̀ bọ̀ ọ́rẹ́ àṣeyí ṣàmọ́dún lágbára Elédùmarè ọba mi happy birthday to